Hello, everyone. Welcome to Toyeen Talks. Welcome back to Toyeen Talks to all our beautiful subscribers. We say thank you so much for staying with us. If you're new here, we are happy you find us. Please don't forget to like, subscribe, and hit on the notification bell so you will be notified for more upcoming videos. Àwọn wo ló kó fún? Ǹjẹ́ wo kúkú mọ̀ kó máa dọ́dọ̀ wa? Torí ó jẹ́ pé o ní ọ̀tá nínú wọn. Àwọn wo ló kó fún? Ẹ jẹ́ kí n délé iṣẹ́ Yemtex exclusive. Ẹ bá mi power tap ẹ jọ̀ọ́. Ẹ bá mi power tap. Ó máa fẹ́ flag lálẹ́ yìí. Ó máa fẹ́ flag lálẹ́. Ṣé rí tá a bá ń ṣe ti ṣáídà ẹyẹ ò kí ń fi ọwọ́ kan fò méjì náà ni a máa ṣe ti kíní dọ̀kásì ti bá ti ṣé o rí oní kírìmù tó wá fọ́lọ̀ mi lálẹ́ yìí mo ti blọ́ọ̀kì ẹ̀ ara yín náà ò balẹ̀ mọ́ mo ti blọ́ọ̀kì ẹ̀ ara yín ò balẹ̀ mọ́ dọ̀kásì lọ repent ẹ̀yin ẹgbẹ́ ọbalẹ́yẹ ẹ jẹ́ kí n tẹ̀sí kọ́kọ́ délé iṣẹ́ yẹn láì fi ẹnì kọ̀ọ̀kan sílẹ̀. Ẹ̀yin tèmi ilé-iṣẹ́ Yemtex exclusive aṣọ là ń tà gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ lálẹ́ yìí a máa ra mu díẹ̀díẹ̀ tẹ́yìn èèyàn máa fi pè wọlé àti ẹ̀yin tẹ́ ẹ bá jẹ́ even gan táwọn ẹgbẹ́ yìí bá wà níbí wọ́n lè wọlé a bá ẹgbẹ́ yìí lórúkọ jẹ́ bí ó ṣe wípé tí èèpo bá ti wà ní àlùkámà ọmọ Abẹ́òkúta lèmi Ìjẹ̀bú pẹ̀lú Abẹ́òkúta governors kan ló ń control wa ọmọ àtọ̀húnrìnwá ò lè wá máa yí yín lórí mo dẹ̀ kí gbogbo àwọn ọmọ inú ẹgbẹ́ yẹn òkété ti ta yín síta o gbogbo voice note yín pátápátá ibi tó kò sí kò mọ̀ pé àwa ẹsẹ̀ ti wá gùn ó ti dọ́dọ̀ wa o voice note gbogbo yín pátápátá o ṣùgbọ́n káwọn èèyàn lè mọ̀ bó ṣe máa ń wá síta wá máa rẹ́rìn tó dẹ̀ jẹ́ pé nínú ilé ó ń sunkún bó ṣe máa ń wá síta wá rẹ́rìn tó jẹ́ nínú ilé ó ń sunkún ẹ jẹ́ bá mi power tap ẹ jọ̀ọ́ ẹ bá mi power tap ẹ jọ̀ọ́ ń bọ̀ now ìkíní tí máa kọ́kọ́ sọ ni wípé dọ̀kásì ọ̀nà ò sọ pé o fẹ́ ọmọ Ìjẹ̀bú wo ló fẹ́ Madam Jack bá má dẹ̀ da àárín àwọn ọmọ Ìjẹ̀bú rú o Madam Jack now ẹni tí wọ́n sọ wípé ta ni gbogbo yín mọ̀ ní ex Dorcas òun náà ni nurse ò ń ṣe ọmọ kíní o ẹni tí ẹ̀yin ẹrú ẹ̀ uncle nurse òun ṣe lọ́kọ ẹ̀ wá gbórúkọ ọkọ tí wọ́n tu ọkọ pákéjì tí wọ́n lọ fún ọ̀gá yín toró fẹ́ join ẹgbẹ́ rẹ́gbẹ́rẹ́gbẹ́ ilé tí arákùnrin yìí ti wá address number tí wọ́n fi gbé wọnú ẹgbẹ́ ni o nọ́mbà 95B Ọ̀pẹ̀bí ilé oyè wọ̀ orúkọ ẹni tí wọ́n pè ní ọkọ Dorcas wọ́n ní Jídé Adésóyè hello ọmọ
ló jẹ́ sí bàbá kò kú mọ́ ní ilé Adésóyè. Tálẹ́dẹ̀mọ̀ tó ń jẹ́ Adésóyè, màmá tó ń ṣe màmá Jake, àwọn ló ń jẹ́ Adésóyè. Ẹ jọ̀ọ́, ṣé nǹkan yìí dàbí ẹ̀yin ẹgbẹ́ ẹ̀ náà ẹ máa rí tìjú? Gbogbo nǹkan táwa ń sọ fún yín pé a fẹ́ láwùjọ leléyìí. Ṣé ẹ ti rí pé ọ̀gá yín ò lè proud lórí nǹkan tó ní? Ká tiẹ̀ ní pé kò tiẹ̀ lè wá mú gbogbo èèyàn lọ. Ṣé gbígbẹ̀rígbẹ̀ ni Jòbótúlà ti wá? Ṣé bí Arapa Ìjẹ̀bú náà ṣe ni? Àwọn èèyàn ní lè rí kọ́mẹ́ǹtì dáadáa ní orí Facebook yìí. Ẹ jẹ́ kí n change kíní yẹn. Mo ń bọ̀. Ẹ bá wa share ètò yìí o. Ẹ bá wa share ẹ jọ̀ọ́. Ẹ bá wa share. Ẹ bá wa share ètò yìí. Ẹ bá wa share ètò yìí ẹ jọ̀ọ́. Ẹ bá wa share. Ẹ máa gbọ́ ohùn àwọn ènìyàn dáadáa lálẹ́. Ẹ máa gbọ́ ohùn wọn. Ẹ máa gbọ́ ohùn wọn. So ẹ ti ń rí dáadáa nsìn. Hello. Àárí ọjọ́ múso lókun. Prince Samuel mo kí yín sà. Gbogbo ẹ̀yin tẹ́ wà lórí TikTok ẹ jọ̀ọ́ ẹ má bá mi power tap. Ẹ̀yin tí orí Facebook ẹ má dáwọ́ dúró. Kó tó di wípé àwọn èèyàn máa wọlé. Kó tó di pé àwọn èèyàn máa wọlé. A máa ṣe díẹ̀díẹ̀ ni o. A máa ṣe díẹ̀díẹ̀. A máa ṣe díẹ̀díẹ̀. Prince, thank you sir. Thank you sir. Ẹ gbà. Ọ̀tún ẹ káàárọ̀ ma. It's not just one video. I'm so sorry ma. It is not just one video. We have so many videos. In fact, I'm seeing all these ones that some other people are just posting. We're sharing for the first time. I have so many videos. I have so many. So many of these videos. It's just one video, ma. And even the picture of the Yegbe is even on this one that I'm just saying. Saying that I want to go abroad. No, so I can't listen to the whole video. I cannot. One mention, I have a particular video that is mentioning Iyalode, that is even mentioning Ewa Gbo. It's crazy. Are we joking here? We're not joking now. I cannot put it here because I just don't want to cause problems. If I bring that particular link here, it's going to cause problem. If it's only wanting Daruko, she's not the one. But I want people in Daruko Egbewa, one Daruko Ewa Gbo, one Daruko. I know they go see me. Are we joking? Please, what is happening? I don't understand what is me. I don't understand. So. You know, Apple. You know, Shelley. Umbo. Ọ̀tún ẹ káàárọ̀ ma. It's not just one video. I'm so sorry ma. It is not just. Òun náà máa wà ń bí báyìí. Ó máa gbọ́. Ó máa wà ń bí. Wọ́n ẹyẹ o. Ẹyẹ ni lọ́jọ́ gbogbo ẹ káàárọ̀ gbogbo ilé. A kó àṣekọ ọdún. Ojú wa máa rọ́dún. Àní dààmú ààrẹ máa fi máa ṣọdún. Ẹ jọ̀ọ́ gbogbo ilé ẹ má bínú. Ẹ jọ̀ọ́. Daddy Kẹ́hìndé Abóbíṣàdé mo kí yín. Mo promise yín pé gbogbo videos yẹn náà ọ máa bring it down one, then number two. Mo tún promise yín pé kò ní àti mi ìfẹ́ mọ̀ nǹkan tí máa sọ. Ẹ ṣáà má bínú, ẹ jọ̀ọ́. Ẹ má bínú. Mo máa bá dọ̀kásì sọ̀rọ̀ sùn, ẹ jọ̀ọ́. Ẹ má bínú. Of course, kò sẹ́ni tó máa rí tí ò ní sọ̀rọ̀. Ẹlòmíì lè rí gbogbo videos yẹn kínú bí. Ẹlòmíì lè rí gbogbo videos yẹn kínú má bí bọ̀. Ẹgbẹ́ tó ní kálukú tó ló wá ṣe. And you have every right láti sọ̀rọ̀. Má bínú, ẹ jọ̀ọ́. Àtúnṣe ti wà láti sìn lọ, ẹ jọ̀ọ́. Má bá sọ̀rọ̀ sùn, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ẹ má bínú. Orí ìkúnlẹ̀ ni mo wà. Kò sí èmi náà mo gbọ́dọ̀ bọ́ta láti sọ̀rọ̀. Èmi náà ni mo mọ bó ṣe wọlé. Ẹ má bínú. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ẹ má bínú. Ẹ má bínú. Ẹ má bínú.
ẹ má jẹ́ ká waste data wa mọ́ lórí ọ̀rọ̀ Dorcas, ẹ jẹ́ ká move on. Àtúnṣe máa wà, ẹ má bínú ẹ jọ̀ọ́, ẹ má bínú, ẹ má bínú, mo bẹ̀ gbogbo ilé ẹ jọ̀ọ́, ẹ má bínú ẹ jọ̀ọ́, ẹ má bínú, ẹ má bínú, ìyálóde nìyẹn o. ẹ má bínú ẹ jọ̀ọ́, torí Ọlọ́run ìkúnlẹ̀ mọ́ wa ẹ jọ̀ọ́. Òun fẹ́ kọ́ gbà nítorí owó tó gbà. ẹ má bínú ẹ jọ̀ọ́. Àwọn ọmọ ẹgbẹ́ yìí ò gbà o. Obaneye o, ẹnìjọ pẹ̀ka ọ̀rọ̀ ọ̀tún ẹnu ọmọ bring ẹ̀ down táwọn bá bring tí wọ́n down tí àwọn opponent wọn bá bring tí wọ́n down kan báwo la ṣe fẹ́ ṣe fine àwọn tí wà láwọn ẹ lè bá wọn sọ̀rọ̀ kọ́ lọ́n fàṣẹ sí lẹ́nu kó ń gbọ́ táwọn bá bring ẹ̀ down táwọn opponent wọn tó ń sọ tó ń ṣe ìgbà táwọn èèyàn bá bring ẹ̀ down kan ọ̀yà báwo la ṣe fẹ́ ṣe àbí táwọn bá sọ ọ̀kan mọ́ táwọn èèyàn bá ń continue láti máa sọ̀rọ̀ nǹkan báwo la ṣe fẹ́ ṣe. Ẹ pàgbó yí mi ká ọ̀rọ̀ yìí ti lẹ́yìn ọ̀rọ̀ yìí ti ṣe kí ni ó ti lẹ́yìn òun dà. Obaneye o, ẹnìjọ pẹ̀ka ọ̀rọ̀ ọ̀tún. Mo ń bọ̀ ẹ má bínú Dorcas bà nǹkan jẹ́ díẹ̀ kò ń ṣe kékeré. Obaneye o, ẹnìjọ pẹ̀ka ọ̀rọ̀ ọ̀tún ẹnu ọmọ bring ẹ̀ down táwọn bá bring tí wọ́n down táwọn opponent wọn bá bring tí wọ́n down kan báwo la ṣe fẹ́ ṣe fine àwọn tí wà láwọn ẹ lè bá wọn sọ̀rọ̀ kọ́ lọ́n fàṣẹ sí lẹ́nu kó ń gbọ́ táwọn bá bring ẹ̀ down táwọn opponent wọn tó ń sọ tó ń ṣe ìgbà táwọn èèyàn bá bring ẹ̀ down kan ọ̀yà báwo la ṣe fẹ́ ṣe àbí táwọn bá sọ ọ̀kan mọ́ táwọn èèyàn bá ń continue láti máa sọ̀rọ̀ nǹkan báwo la ṣe fẹ́ ṣe. Okay. ẹ ṣe screening fún kó tó wọlé. ní IBC gbàtà ní kọ́ máa pẹ̀ yín screening committee ta ló wá gbà sẹ́gbẹ́ ẹ máa jáde ẹ máa sọ̀rọ̀ nǹkan tẹ́rí ń bẹ̀ náà ṣé ta ló wá gbà sẹ́gbẹ́ gbàtà ní kọ́ máa pẹ̀ yín wọ́n máa pẹ̀ yín o gbogbo yín náà lè máa jáde kò lẹ́ni tó gbowó lọ́wọ́ ẹ̀ àbíkó ẹ ṣe screening fún kó tó wọlé. Obaneye o, bestie ẹ̀yin ìyálóde in council ìyálóde ọ̀tún ẹ̀ta ẹ dáwọ́ woman yìí padà fún kọ́ yọ woman yìí kúrò ní ẹgbẹ́ wa ọ̀rọ̀ yìí ti ń go viral gan kọjọ lọ máa yanjú ọ̀rọ̀ wọn ọ̀rọ̀ yìí ti ń go viral gan àwọn èèyàn ti ń pè wá o àwọn èèyàn ti ń pè mí èèyàn bíi mẹ́rin ti pè mí láàárọ̀ yìí o bí ẹ fọmọ báyìí máa dáwọ́ ẹ̀ padà fún o kọ́ yọ kúrò ní ẹgbẹ́ wa o. Ṣé ká máa rọra máa gbọ́. Hello ẹ pàgbó ṣe ti rí ibi tí Dorcas gbé àwọn pípù ìdè. Mama Jack kí ni scores tẹ́ ẹ fẹ́ proof nínú nǹkan tó ń ṣẹlẹ̀ yìí nínú kí ni scores mo ṣì ń wọ́ndà scores tẹ́ fẹ́ gbà. Ohun tí gbogbo èèyàn mọ̀ ni wípé tó bá jẹ́ wípé aráàta ni tí ò ń ṣe ọmọ Ìjẹ̀bú ìwà aráàta náà ló máa wà ń bẹ̀ yẹn. Kí ló dé tẹ́ ẹ fẹ́ fi ọ̀bọ̀ tẹ́ ẹ fẹ́ fi jọba. Kí ló dé tẹ́ ẹ lọ gbé àjèjì kí ló dé tẹ́ ẹ mú àjèjì tẹ́ ẹ gbé wọlé. Obaneye o, bestie ẹ̀yin ìyálóde in council ìyálóde ọ̀tún ẹ̀ta ẹ dáwọ́ woman yìí padà fún kọ́ yọ woman yìí kúrò ní ẹgbẹ́ wa ọ̀rọ̀ yìí ti ń go viral gan kọjọ lọ máa yanjú ọ̀rọ̀ wọn ọ̀rọ̀ yìí ti ń go viral gan àwọn èèyàn ti ń pè wá o àwọn èèyàn ti ń pè mí èèyàn bíi mẹ́rin ti pè mí láàárọ̀ yìí o bí ẹ fọmọ báyìí máa dáwọ́ ẹ̀ padà fún o kọ́ yọ kúrò ní ẹgbẹ́ wa o.
Obaneye o kò tiẹ̀ sígbà tó ní pé yín palace because àwọn tó bá ń pò yẹn wọ́n máa tiẹ̀ lọ ni but the only thing tó pẹ̀ wá ti dáwó padà jẹ́jẹ́ báyìí tí ò sí ariwo tó máa pè wá a máa ti àmọ́ ní o a ti tètè dáwó padà o kò yé wa ní o ẹsẹ̀kẹsẹ̀ tá a ti gbọ́ báyìí a ti dáwó padà o ṣe mọ̀ pé ìṣe sọ ju pé òsìkò tó máa ṣẹlẹ̀ kò tó má dẹ̀ sọ pé máa ṣe náà nìyẹn àjọ ṣe pẹ́pẹ́ o. Ẹ wò wọ́n yìí máa ṣe nǹkan tá a yín sọ yìí nǹkan tá a yín sọ yìí wọ́n yìí máa dráàgì wa torí nínú kinní yẹn èèyàn kan sọ pé òun máa ṣiṣẹ́ lé lórí nǹkan kan ìkòlù ọba àṣà lórí ìgbà tó bá gbọ́ ọ̀rọ̀ àlọ́ pálásì ẹ̀ṣẹ̀ pé wọ́n á pálásì ni torí ìgbà tó bá bẹ̀rẹ̀ sí ní pé wá òun la fẹ́ wọ́n tún máa tún sọ̀rọ̀ wọn náà ọ́fíìsì tí wọ́n rà tẹlòmíì lára wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe pé olórí burúkú lèèyàn kan ti gbówó lọ́wọ́ wọ́n ti gba 5 million lọ́wọ́ ẹ̀ wọ́n ti gba 50 million lọ́wọ́ ẹ̀ ọ̀rọ̀ blọ́gà kẹ̀kẹ́ tó bá lè kọ́ máa dín kan òótọ́ ẹyọ kan irọ́ 200 so wọn náà máa bìlí pé kinní nìyẹn àwọn fẹrẹsì tó sọ pé kẹni yìí ipe wọn gbà wọn mọ nǹkan tó rí wọn náà máa sọ pé àwọn ti gbowó ní kíni wọn náà ti gbé 5 million fẹsẹ wá yẹn wọn ti gbé 5 million yìí kò jẹ 20 million nǹkan tí wọn bá fẹ́ wọn fẹ́ nìyẹn tó bá fẹ́ wọn fẹ́ nìyẹn ẹ̀tọ́ bá fẹ́ wọn fẹ́ ní àmọ́rísìn àmọ́ríkọ́wọ̀n èèyàn fi sọ pé kínní èèyàn kan lè dín lọ́sàn-án gan kó wá ba nǹkan tí ọwọ́ ọ̀pọ̀ èèyàn tó ti ń ṣe látijọ́ kó wá dàrú kó gbọ́ 50 million gan lẹ́ni náà gbé sílẹ̀ tó bá ti pí ẹgbẹ́ kò pí ẹgbẹ́ ni nǹkan tẹ́mi ń wò lẹ̀ 90 mo yìí ń tẹnumọ́ 95% ọbalẹ̀yà kilẹ̀ wọn náwó sí tọ́bálẹ̀fẹ́ lọ dá ṣe ẹ lọ́ máa dá ṣe 95% torí èmi bí ní pé àwọn tó yìí máa dráàgì yín sì pọ̀ ṣé àwọn tíráàkà àbí kí ló ń pè wọ́n àwọn tó yìí máa dráàgì yín sì pọ̀ yìí gaba ibi tá ìgbé dé yìí kí la ti fà tó ti ń gbé tó ti ń ìyárí ìyàtọ̀ tẹ̀ lọ gbó ẹ wò ìyárí ìyàtọ̀ gbójú ẹ̀ sí blọ́gà tó gbójú ẹ̀ sí blọ́gà àdúrà lẹ́yìn tó sì ń tó gbójú ẹ̀ sí blọ́gà la máa pè wọ́n jẹ́ ń ṣì sọ tó gbójú ẹ̀ sí kí lórúkọ ẹ̀ tó tún wá ń sọ pé iná wọn bàjẹ́ láì ṣẹgbẹ́ ọba lẹ́ẹ̀pẹ́ máa wọ́n wáyé wáyé inú wọn dùn ká má sọ mí o wọ́n ronú wọn ṣe gbá inú wọn kẹ́ ló máa bàjẹ́ ẹnikẹ́ni ẹ̀dákẹ́dà sọ̀rọ̀ kókó bá lẹ́ẹ̀ kí ó wà nínú ìbànújẹ́ pẹ̀lú ògo Ọlọ́run ní ìbànújẹ́ ló ń tàn máa kú sí torí àwọn tó sọ pé inú wọn ò dùn inú wọn ò ṣe gbá wọn ṣe kò dùn kọ́ máa fi àwọn aṣepẹ́pẹ́ dẹ̀mú torí kọ́ máa fi ẹgbẹ́ wa ṣe pẹ́pẹ́ dẹ̀mú orúkọ tèmi rí inú kan tó wà nílẹ̀ yóò ju pẹ́pẹ́ dẹ̀mú lọ bẹ́ẹ̀ ni wọ́n tí mo rí inú kan tó wà nílẹ̀ yóò ju pẹ́pẹ́ dẹ̀mú lọ so tó bá fi wá ṣe pẹ́pẹ́ dẹ̀mú tán nísìnyí kí ló wá kù kí ló fún gbàgbà fi wá ṣe pẹ́pẹ́ dẹ̀mú ẹgbẹ́ táwa ti ń tó bọ̀ láti ilẹ̀ tá ti ń tó bọ̀ tá ti rárá ń tó bọ̀ kó má dà kí ọ̀kan wá dé lọ́sàn-án gan kó lóun fẹ́ dàrú ó bẹ́tà o èmi gẹ́gẹ́ bí ọ̀kan tí mò ń sọ̀rọ̀ ẹ̀jẹ̀ mi gan-an mi ì nífẹ̀ẹ́ sí bẹ́ẹ̀ ni mi ì nífẹ̀ẹ́ sí bẹ́ẹ̀ dẹ̀rẹ̀ àwọn ọmọ ẹgbẹ́ tó kù náà àìmọye ọwọ́ ẹlòmíì tó ní sọ̀rọ̀ níbi báyìí èmi yìí sọ tó dá mi lójú 95% ọba àwọn tó wà nínú ẹgbẹ́ ọbalẹ̀yà akilẹ̀ yìí 95% ò náwó sí bẹ́ẹ̀ ni mo sọ 95% wọn ò náwó sí kí ló ṣẹlẹ̀ gangan ṣé blọ́gà ilé lẹ ṣe ń rí ẹ má wọrí ẹ má di aṣàtúnṣe sí kó tó di nǹkan mi àwọn kọ́rẹ́ǹsì tó dáwọ́ ẹni padà dídìrín ni wọ́n tó àwọn náà fẹ́yàn mọ́ra wọn lọ́ fi dáwọ́ ẹ̀ padà ó ṣàmà ní reason. ẹ̀yin èèyàn mi ṣé ẹ gbọ́ nǹkan tí ẹni tó tẹ̀tù sọ̀rọ̀ yìí ẹ gbọ́ àní gbọ́ ju bí tá a ṣì gbọ́dé yìí lọ omi wà nú àmù ó dà síta gidi gan ni ó dà síta gidi gan torí ọ̀rọ̀ tọ́wọn pípù yìí ń sọ kò pé ẹ̀ so kò dẹ̀ sí nǹkan tó dẹ̀ lè ṣe ju wípé kí ni ẹ rí pé àwọn kan ti ń gbé wọn wá tá tí wọ́n á bú wọn níta àwọn kan ó ti wá bú wọn níta mo kí gbogbo yín o expensive Rosie Busi mo kí gbogbo yín Dámilọ́lá Ẹniọlá ẹ̀yin ti Facebook ẹ̀yin ti TikTok gbogbo yín mo kí pátápátá ẹ bá mi power tap ẹ ṣí aṣọ yìí
ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ wọlé ní kíní tẹ́ ẹ fẹ́ bá a dá sí ọ ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ pè wọlé ìwọ̀n bá mélòó la fún yín sìn yìí tá a ti fún yín sìn òṣèré kéré àgbọ̀dọ̀ èèyàn gbọ́dọ̀ láòdẹ jù 1 2 3 4 5 6 7 8 9 almost 9 òun la plane sìn. VN ni o VN àwọn tí Olúdẹ̀gún tó ṣe kíni tó kó ọ̀rọ̀ àwọn ẹgbẹ́ yìí lọ fún ibi tó ti kó VN fún wọn ti dọ́dọ̀ wa o ibi tó ti kó VN fún wọn ó ti dé ọ̀dọ̀ wa nẹ́tíwọ̀kì tiwa gùn gan nẹ́tíwọ̀kì tiwa ó gùn gan nẹ́tíwọ̀kì tiwa ó ní agbára so ẹni tó sọ̀rọ̀ gbẹ̀yìn ń sìn ẹ tún gbọ́ lẹ́ẹ̀kan sí ẹni tó sọ̀rọ̀ gbẹ̀yìn ń sìn ẹ̀yin tẹ́ bá fẹ́ pè wọlé o tá a bá ti gbọ́ lè tán ẹ lè mọ̀ yẹ̀ sí pè wọlé ẹni tó sọ̀rọ̀ gbẹ̀yìn lè ẹ gbọ́. ẹ wò wọ́n yìí máa ṣiṣẹ́ nǹkan tá a yín sọ yìí nǹkan tá a yín sọ yìí wọ́n yìí máa dráàgì wa torí nínú kinní yẹn èèyàn kan sọ pé òun máa ṣiṣẹ́ lé lórí nǹkan kan ìkòdó ọba ìṣàlọ́ ìgbà tó bá gbọ́ ọ̀rọ̀ àlọ́ pálásì ẹ̀ṣẹ̀ kó à ń pálásì ni torí ìgbà tó bá bẹ̀rẹ̀ sí ní pé wá òun la fẹ́ wọ́n tún máa tún sọ̀rọ̀ wọn náà fi ti wọ́n látẹlòmíì lára wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣépò lórí burúkú lèèyàn kan ti gbówó lọ́wọ́ wọ́n ti gba 5 million lọ́wọ́ ẹ̀ wọ́n ti gba 50 million lọ́wọ́ ẹ̀ ọ̀rọ̀ blọ́gà kẹ̀kẹ́ tó bá lè kọ́ máa dín kan òótọ́ ẹyọ kan irọ́ 200 so wọ́n lọ́wọ́ bí pé kinní nìyẹn àwọn fẹ́rẹ́ǹsì tó sọ pé kẹ́ni yìí ipe wọn gbà wọ́n mọ̀ nǹkan tó rí ọ̀hún náà ló máa sọ pé àwọn ti gbowó ní kíni ìwọ́n lọ́wọ́ ti gbé 5 million fẹ́ gbẹ́ wá yẹn wọ́n ti gbé 5 million níbi kó jẹ́ 20 million nǹkan tí wọ́n bá fẹ́ wọn ọ̀fẹ́ nìyẹn tó bá fẹ́ wọn ọ̀fẹ́ nìyẹn ẹ tó bá fẹ́ wọn ọ̀fẹ́ ní àmọ́rídì ní àmọ́rídì táwọn èèyàn ti sọ pé kinní èèyàn kan lè dé lọ́sàn-án gan kó wá ba nǹkan tí àwọn ọ̀pọ̀ èèyàn tó ti ń ṣe látijọ́ kó wá dàrú kó gbọ́ 50 million gan lẹ́ni náà gbé sílẹ̀ tó bá ti pí ẹgbẹ́ kò pí ẹgbẹ́ ni nǹkan tẹ́mi ń wò lẹ̀ 90 wọ́n yín tẹnumọ́ 95% ọbalẹ̀yà kilẹ̀ wọn náwó sí tàbádẹ́fẹ́ lọ dá ṣe ẹ lọ máa dá ṣe 95% torí èmi bí ní pé àwọn tó yìí máa drag yín ṣìpọ̀ ó ṣáwọn tracker àbí kí ló ń pè wọ́n àwọn tó yìí máa drag yín ṣìpọ̀ ó yìí gábà ibi tá ìgbé dé yìí kí la ti fà tó ti gbé tó ti ìyárí ìyá tó tẹ̀ lọ gbó ẹwò ìyárí ìyá tó gbójú ẹ̀ sí blogger tó gbójú ẹ̀ sí blogger àdúrà lẹ́yìn tó sì ń tó gbójú ẹ̀ sí tó gbójú ẹ̀ sí blogger làwọn àpè wọ́n ẹ̀jẹ̀ ń ṣì sọ tó gbójú ẹ̀ sí kí lórúkọ ẹ̀ tó tún wá sọ pé iná wọn bàjẹ́ láì ṣẹgbẹ́ ọba lẹ́ẹ̀pẹ́ máa wọ́n wáyé wáyé inú wọn dùn ká máa sọ mí o wọ́n ń ronú wọn ṣe gbá inú wọn kẹ̀ ló máa bàjẹ́ ẹnikẹ́ni ẹ̀dákẹ́dà sọ̀rọ̀ gbogbo bá lẹ́ẹ̀ kí ó wà nínú ìbànújẹ́ pẹ̀lú ògùn ọlọ́run ní ìbànújẹ́ ló ń tàn máa kú sí torí àwọn tó sọ pé inú wọn ò dùn inú wọn ò ṣe gbá wọn ṣe kò dò kọ́ máa fi àwa ṣe fẹ́fẹ́ dẹ̀ mu torí kọ́ máa fi ẹgbẹ́ wa ṣe fẹ́fẹ́ dẹ̀ mu lórúkọ tèmi rí inú kan tó wà nílẹ̀ yóò ju pẹ́pẹ́ dẹ̀mù lọ bẹ́ẹ̀ ni ẹ ṣáà ń gbọ́ pẹ́pẹ́ dẹ̀mù mo rí inú kan tó wà nílẹ̀ yóò ju pẹ́pẹ́ dẹ̀mù lọ ẹ ṣáà ń gbọ́. so tó bá fi wá ṣe pẹ́pẹ́ dẹ̀mù tán nísìnyí kí ló wá kù kí ló kù gbàgbà fi wá ṣe pẹ́pẹ́ dẹ̀mù ẹgbẹ́ táwa ti ń tó bọ̀ láti ilẹ̀ tá ti ń tó bọ̀ tá ti rárá ń tó bọ̀ kó má dà kí ọ̀kan wá dé lọ́sàn-án kó lóun fẹ́ dàrú ó bẹ́tà o èmi gẹ́gẹ́ bí nǹkan tí mò ń sọ̀rọ̀ ẹgbẹ́ mi gan-an mi ì nífẹ̀ẹ́ sí bẹ́ẹ̀ ni mi ì nífẹ̀ẹ́ sí bẹ́ẹ̀ àwọn ọmọ ẹgbẹ́ tó kù náà àìmọye ọwọ́ ẹlòmíì tó ní sọ̀rọ̀ bíbá èmi yìí sọ tó dá mi lójú 95% ọba àwọn tó wà nínú ẹgbẹ́ ọbalẹ̀yà akilẹ̀ yìí 95% ò náwó sí bẹ́ẹ̀ ni mo sọ 95% wọn ò náwó sí kí ló ṣẹlẹ̀ gangan ṣé blogger ilé lẹ ṣe ń rí ẹ má wọrí ẹ má di aṣàtúnṣe sí kó tó di nǹkan mi àwọn kọ́rẹ́ǹsì tó dáwọ́ ẹni padà dídìrín ni wọ́n tó àwọn náà fẹ́yàn mọ́ra wọn lọ́ fi dáwọ́ ẹ̀ padà ó ṣàmà ní reason. ẹ̀yin èèyàn mi mo rò pé ẹ gbọ́ bẹ́ẹ̀ yẹn ẹ gbọ́ àbí mo rò pé ẹ gbọ́ ìyẹn ṣé ẹ gbọ́ torí tó bá dé bí
a máa sọ fún yín pé bákan lòun ṣe jẹ́, tó bá dọ̀hún á ní bákan lòun ṣe jẹ́. Gbogbo èèyàn ti mọ̀, ẹ̀yin wèrè followers ẹ̀, nǹkan tán wọn ọmọ Ìjẹ̀bú ti ń tò tó ń dún. Ohun tó ń yà mí lẹ́nu fún màmá Jack GEC, mi ì mọ nǹkan tẹ́ ẹ fẹ́ rò tẹ́ ẹ fi lọ mú nínú àwọn fámìlì yín tẹ́ ẹ ní kó wá dọ́gbọ́n ṣe bí ọkọ, tẹ́ ẹ fi ìwé yẹn gbé wọlé. Ẹ̀yin Adésóyè, ẹbí Adésóyè, ẹ tètè dìde sọ̀rọ̀ yìí, ẹ má jẹ́ kí ọmọ tó lọ mú wá láti ìta tí ò ń ṣe bí yín kó wá tàbùkù bẹ́ bí yín, torí tó bá délẹ̀ á dé bójú adébámú. Gbogbo ẹ̀yin bàbá tẹ́ẹ̀dẹ̀ tí ń lo orúkọ yìí tipẹ́tipẹ́, ẹ bà orúkọ yín jẹ́, àwọn ọmọ yín ò borúkọ yín jẹ́. Ẹ wá wo ẹni tó torí ó ń fi aráàta fi orúkọ ìdílé yín fi ja fracas torí pé wọ́n fẹ́ score chip point tí ò ní mí ní rárá. Tí ò ṣe kíni, tí ò ní mínì kankan. Ẹ tún gbélé yìí kí n fi ṣe kíní díẹ̀díẹ̀ ni, díẹ̀díẹ̀ òun ni ẹ gbélé yìí. Ẹgbẹ́ Obaneye o, ẹyẹ ní lọ́jọ́ gbogbo, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́, gbogbo kíkí yẹn, mo kí ìyálóde, mo kí ọ̀tún, mo kí ẹ̀ta, mo kí balógun Dòdóndáwà, Mayegun the general, all the yeyes in the building, mo kí everybody, all protocols duly observed. Ẹ ṣé gan ni o, àkó ọdún, àkó yèdùn, àṣàmọ́dún ṣèmí lágbára Ọlọ́run ọba. Mo kí chairperson committee Iléyá Ojúde ọba, ẹ̀kú iṣẹ́ àṣejèrè lágbára Ọlọ́run ọba, àṣeṣe tún ṣe ló máa jẹ́ fún gbogbo wa pátápátá bíjá ìrọ̀. So it's going to be a very quick one, a very very quick one. Ẹ jọ̀ọ́, ẹ mọ̀ pé mi kì í really sọ̀rọ̀ lórí group except if the need arises. Something just came up now and ó jẹ́ ọgbẹ́ inú fún mi. Let me start with this. I don't know how they pick people. Of course, mo ṣe join, kò tí pẹ́ náà tí mo join ẹgbẹ́, but I know that I went through a particular screening stage and all that. Then I was told that there was going to be an investigation. I'll check maybe truly you are from the particular place to pay your certificates or whatever. I don't know how it is done, but I know I think that was done. I'm not sure about it, but of course I'm very sure of where. Now, ibi tí mo lọ rè, I saw a particular mo yẹ ma send kini náà sí group o. Mo kàn rí pé àwọn èèyàn send kini yẹn sí mi, they were tagging me, they were linking me to the group. Pé ara àwọn ọmọ ẹgbẹ́ yín kan kini kan. And when they were sending me the link, I saw that the particular person tí àṣẹgbà sí group of recent, I don't know how she was initiated or how she was brought to the group, but mo kàn rí pé a particular person tó wà bẹ́ẹ̀ wọ́n lo aṣọ wa fún fracas. I call it fracas. It's a fracas because when there is tí ìjàmbá wà níbi kan tó ń dárúkọ àwọn kan kíní kan orí yóò pé àbí kíní, I'm just giving an example, kíní kan ṣẹlẹ̀ ìwọ kẹ̀ kíní kan with our clothes. Mo dẹ̀ mọ̀ pé ẹgbẹ́ Obaneye obìnrin akilẹ̀, we are people of integrity. Bí a ṣe máa ń ṣe nǹkan, I know that we have rules and regulations that we follow. I might not know all the rules. I just saw that the clothes was used for that, and I was like, no, I don't think I've seen this face. So I want to check group prepare. Is this person a new member? Okay, that person is a new member. Very, very new member. I think just 2 days before the Ileya, or 3 days, I don't want to quote wrongly, before the Ileya logba any. So I was like, Kilo Shele, this person is a new person, even using the Egbe clothes, and even using the Asho Egbe is not even buba again.
is I'm not sure. I think it's a gown, or the way the buba is sold. Ó yàtọ̀ sí bí a ṣe máa ń rọ́ bùbá àti ìró wa. I don't know. I think I'm not sure what money. So I'm getting confused about all this. Sincerely, I'm getting confused. Please, I don't know what is happening. The kind of job, I'm a broadcaster and I work with the Lagos state government. We cannot be found. I cannot. I'm sorry. I cannot be found in that kind of fracas group. In quotes, I cannot be found because everywhere Taban Law, we are all representative of the organization Taban Duro Pelu. So seeing that kind of, I'm going to send that thing into this group. I said it's a link. What's that link here? No, say me but I don't Tori Ashowa, Tori Kini, because of course Ashowa go global. We went global. So and you know said the guy when he buy Kini, I was like, no, I have to bring this to this because I don't know whoever was in charge. Thank you. I'll bring it to the group now. Also, it's not just one video. I'm so sorry, ma. It is not just one video. We have so many videos. In fact, I'm seeing all these ones that some other people are just posting. We're sharing for the first time. I have so many videos. I have so many of these videos. It's just one video, ma. And even the picture of the Yegbe is even on this one that I'm just saying that I want to go abroad. No, so I can't listen to the whole video. I cannot. One mention, I have a particular video that is mentioning Iyalode, that is even mentioning Ewa Gbo. It's crazy. Are we joking here? We're not joking now. I cannot put it here because I just don't want to cause problems.